I'm still doubting pé ṣé mi gan lè yí. Oh. Àmì love mi ò ṣàbámọ̀ pé mo yàn fẹ́ ó ga. Mi ò mọ̀ pé bífẹ́ ṣe máa ń ṣe wọ́n lè yí yéye. Má bí mi lérè máa róhùn ìfẹ́ dára. Ìfẹ́ mi, ayọ̀ mi, ẹ̀mí mi, mà nìyẹn. You are my inspiration, my strength. I love you, darling, torí tọrùn. Ìfẹ́ mi sí ẹ ò ní kú. You are my forever, ayọ̀ mi. Ìdùnnú ayé mi náà ló jẹ́. I love you, darling, torí tọrùn. Ìfẹ́ mi sí ẹ ò ní kú. وكيف تنكر حبه بعدما شهدت به عليك عدول الدم والسقم لولا الهوى لم تركي دموعنا على طلل ولا ركت لذكر البان والعلم I'm still doubting pé ṣé mi gan lè yí. Àmì love mi ò ṣàbámọ̀ pé mo yàn fẹ́ ó ga. Bàbá Imam Abdulwahid Àríṣe Kọ́lá o. I love you darling torí tọrùn. Ìfẹ́ mi sí ẹ ò ní kú. You are my forever, ayọ̀ mi. Ìdùnnú ayé mi mà ló jẹ́. I love you darling torí tọrùn. Ìfẹ́ mi sí ẹ ò ní kú. Bàbá Imam Àríṣe Kọ́lá. Mí ayé máa ti lè hù dá. Ọmọ bàbá mi Sheikh Ahmad Al-Mukhtar. Moving train ìjọ olóríire. Imam Àríṣe Kọ́lá o. Àfáàní oní mímọ́ ní ọmọwé ní. Alásàlátù ní oní gbígbàdúrà ní. Àná fárídùn mí ní àìmọ́ tìlíwúdé. كل شخص كان
kánà mi ní hom ìhítàdà kólú ṣàkàṣe kánà mi ní hom ìhítàdà. àti báwọn lè ṣe ìkí àmàdà tàbí òun lè mẹ́rin fún ìmàdà tàbí òun lè mẹ́rin fún ìmàdà. Baba kun faya kunu ana faridun mini aimati liuda ana faridun mini aimati liuda. Baba kun faya kunu baba lálùbáríkà olórin. Tábí ìmárìfò onímọ̀dá tábí ìmárìfò onímọ̀dá. Àwa níjọ Ṣéíkù Ahmad-Ali Mukhtari alásàlátù àgbáyé aláìlá ẹni bá tẹ̀lé àìlá ni yóò jèrè ẹni bá tẹ̀lé àìlá ni yóò jèrè. Ọkọ ìyá wa Sayyida Umu Badira Umu Widadi Akaya Alubarika Umu Widadi Akaya Alubarika. Sheikhuna Isa kun fayakunu Hayyan ila al-Madina. Ìrìn àjò yá ẹ máa dorí kodò. Hayyan. Sheikhu Isa. Sheikhuna. Sheikhu Isa kun fayakunu. Tabi'un li marifu'i. Marifu'u onímọ̀dá. Tabi oni marifu onímọ̀dá. Nahanu shakhasun Nini aimati liuda. Ayakumullah. Nahanu shakhasun Nini aimati liuda. Nahanu shakhasun Baba sọ pé I'm still doubting pé ṣé mi gan lórí. Àmì lọ mi ò ṣàbàmọ́ pé mo yàn ọ̀fẹ́ ó ga. Mi ò mọ̀ pé bí ìfẹ́ ṣe máa ń ṣe wọn lè yéye. Bàbá kún fàyà kùnù. Bọ́bí mi lérè máa rohùn ìfẹ́ dára. Ìfẹ́ mi àyò mi. Ẹ̀mí mi mà ní ẹ́. You're my life, inspiration, my strength. I love you, darling, torí tọrùn. Ìfẹ́ mi sí ẹ ò ní kú.
special request dàlí torí tọrọ ìfẹ́ mi sí òdìbò. ìmọ̀lẹ́ ọlọ́run tó gbòde láìla òjíṣẹ́ ọlọ́run lámọ̀dá òkúta. ìyàwó sẹ́dá ọ̀bàdìrà ní special request lọ́dọ̀ wa wọ́n ṣàní máa kí bàbá wa ṣékù àmọ́dá lè mú kúta. wọ́n sọ pé ó dé lọ́wọ́ ìmọ̀lẹ̀ mọ́ lánàá àmọ́dá lè mú kúta. àmọ́dá lè mú kúta. àmọ́dá lè mú kúta. àmọ́dá lè mú kúta. ó dé lọ́dọ̀ ìmọ̀lẹ̀ mọ́ lánàá onígbígbàdúrà bàbá wa ọkọ Saidatu náà bá dira mímú ìdádì aya rẹ̀ aya àlùbárí kà màmá wa ó dé lódì mọ́lẹ̀ bàbá wa bàbá lásàlátù àgbáyé bàbá lásàlátù àgbáyé ẹ̀pọ̀ olólùfẹ́ mi kà mọ́ wí ọmọ ṣẹ́kù náà àdìhù dá ó dé lódì mọ́lẹ̀ bàbá wa ọlá tó lè ra bàlẹ́ kí sùn ọmọ ṣẹ́kù àmọ̀dá ló mọ́ kúta ó ní gbígbàdúrà bàbá wa ó ń fàyà kúnnù mọ̀lánà ṣẹ́kù àmọ̀dá ló mọ́ kúta bàbá lásàlátù àgbáyé ọkọ Saidatu náà bá dira mímú ìdádì màmá wa ẹ̀bà ń kó olólùfẹ́ mi kà máa wí olólùfẹ́ mi kà máa wí ọlá tó lè ra bàlí kì í so ọmọ ṣẹ́kù àmọ̀dá lè mú kúta onígbígbàdúrà mọ̀lánà ìmọ̀lẹ́ ọlọ́run tó gbòde ayé ìmọ̀lẹ́ ọlọ́run tó gbòde ìmọ̀lẹ́ ọlọ́run tó gbòde alásàlátù àgbáyé alásàlátù àgbáyé alásàlátù àgbáyé bàbá ọlọ́rẹ̀ tí kò lẹ́gbẹ́ bàbá ọlọ́rẹ̀ tí kò lẹ́lẹ́gbẹ́ o bàbá ọlọ́rẹ̀ tí kò lẹ́lẹ́gbẹ́. àgbáyé o bàbá ọlọ́rẹ̀ tí kò lẹ́lẹ́gbẹ́. ọlá Muhammad o mọ́yìn lára ọlá Muhammad o mọ́yìn lára. Lady Fati Tèmi Tọ́pẹ́ Lady Fati aya àlùbáríkà aya bàbá kó báyà kùnú lóyún jíjọ wa ọlá Muhammad ni owó mòyìn lára ọlá Muhammad ni owó mòyìn lára kí má ṣe wáyé asán jẹ́rìí mọ́ nílò ọlá Muhammad ni owó mọ́ mi lára ọlá Muhammad ni owó mọ́ mi lára ọlá Muhammad ni owó mọ́ mi lára kí má ṣe wáyé asán jẹ́rìí mọ́ nílò ọlá Muhammad ni owó mọ́ mi lára. ó ní ya Rasulallah usibiyadi watadaragini fantawi ya Rasulallah usibiyadi watadaragini fantawi. Lady Fati máa bọ̀ lọ́dọ̀ mi Lady Fati ó ṣeun Lady Fati ṣé kùkùn fáyà kùnú wọn ló máa bọ̀ lọ́dọ̀ mi. àná fárídùn mi ní àyè mẹ́tì ní udá kúlù ṣàkàsí kánà mi ní ho ìtàdá kúlù ṣàkàsí kánà mi ní ho ìtàdá.
tábìlì màrífòhì màrífòhì mọ́dà tábìlì màrífòhì màrífòhì mọ́dà. nánú kọ́mú sọ́yìndúmí àmàdá sílíbìnà mímbòdì wàsílì dáadáa. àlùdá jẹ́mú ìyàtún ní sùn àdá. ó ní mọ́ńtà máa ń ṣá bisaidi ṣáìdá mọ́ńtà máa ń ṣá bisaidi. abolórí ẹgbẹ́ láti dájí àwa adolórí ẹ̀. abolórí ẹgbẹ́ láti dájí àwa adolórí ẹ̀. olórí rẹgbẹ́ láti dájí àwọn adolórí ẹ̀. adolórí rẹgbẹ́ láti dájí àwọn adolórí ẹ̀. hello ladies and gentlemen. hello ladies and gentlemen. hello ladies and gentlemen. hello ladies and gentlemen. aṣẹ́gun ìsà bàbá ìmọ̀ọ́mù kún fàyà kùnú. màmá ló ń ṣe ìgbéyàwó làbá bá wọn ṣayẹyẹ. àwa bá wọn dúpẹ́ fọlọ́run ọba wa olórí gbogbo wa o ọ̀gá gbogbo wa. ṣẹ́gun ìsà kún fàyà kùnú olórí gbogbo wa. ṣéèkùn ìsá kún fàyà kùnú olórí gbogbo wa òun lolúwa fi ṣe òun. hello ladies and gentlemen. hello ladies and gentlemen. aláwùmá rọ́bànà àtinà asànàtàn fi dúná àyíká alágbó texas ló lè ṣe ṣòro fún mi ní kíá kí n balẹ̀ lẹ́nu ọ̀pá wá fún mi lálùbáríkà. ọlọ́run àlùbáríkà. àyíká alágbó ní texas. àlùbáríkà. àríṣe kọ́lá. ìmọ̀mú wáyìdì àríṣe kọ́lá. àyíká alágbó ní texas. bàmí ìsàkó fáyà kùnú. bàbá wa ìsàkó fáyà kùnú. ọlọ́run àlùbáríkà sọ̀rọ̀ mi ọlọ́run. kíṣẹ́ mi má di ṣe ọba ńlá. káyọ̀ mi má má di ìbànújẹ́. ó ti sọ pé òun lolúwa fi ṣe òye. 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 ṣàdúrà kó gbà lọ́wọ́ kan kó ń fàyà kúnnù. òun lolúwa fi lọ ṣe kùnrin sá. òun lolúwa fi lọ. bàbá kó fàyà kúnnù. kó ń fàyà kúnnù. ṣéun Buhari lolúwa fi ṣe. ọláìyá lolúwa fi ṣe. lolúwa fi ṣe òye. oníṣẹ́ ńlá lolúwa fi ṣe òye. má ṣàdúrà kó gbà lọ́wọ́ kan kó fàyà kúnnù. òun lolúwa fi ṣe òye. òun lolúwa fi ṣe òye. má ṣàdúrà kó gbà lọ́wọ́ kan kó fàyà kúnnù. ìṣòro kí ló ní òye. báláwọn ò ní solution ẹ̀ náà. kò sí kọtúlẹ̀sì òye. ìbò làlọ́hùn gbé solution ẹ̀ sí. tọ́jú nù kúrìyà ńlá. gbogbo àwòsàn ń bá nínú ẹ̀. mo lànà ọmọdàlì mú kútàrú onígbàdúrà. òun lolúwa fi ṣe òye. òun lolúwa fi ṣe òye. ó gbà lọ́kàn ó gbà ẹ̀kúrú. ní
sọ́ọ̀lì aláàmú ọmọ tó wá. Sọ́ọ̀lì aláàmú ọmọ yá sí. Àná fíta òbí dájọ́ ẹ̀. Ṣàlékún ìfẹ́ fọmọ àmínà. Sọ́ọ̀lì aláàmú ọmọ tó wá. Sọ́ọ̀lì aláàmú ọmọ yá sí. Àná fíta òbí dájọ́ ẹ̀. Àṣewù Ìsá, àṣewù Ìsá, ẹ kí ṣewù náà Ìsá, àṣewù Ìsá, Mọ̀lánà kún fàyà kúrò náà, àṣewù Ìsá, ọmọ Àyìnlá onígbìgbàdúrà, àṣewù Ìsá, ọkọ ìyàwó kún fàyà kúrò náà, àṣewù Ìsá, ọkọ ìyàwó kún fàyà kúrò náà, àṣewù Ìsá. Aya ìlàlí Mẹ̀dínà ti àṣọwìsá. Aya ìlàlí Mẹ̀dínà ti àṣọwìsá. Bàbá tó ń bọ̀ wá lọ yọ lọ́wọ́ ọba àṣọwìsá. Ẹ máa ṣe ààrẹ àdúrà gbígbàdúrà àṣọwìsá. Bàbá ti ṣe ààrẹ àdúrà kálukú gbà àṣọwìsá. Bàbá mi kún fàyà kúndùn àṣọwìsá. Àjíwá ìdìgẹ́ ó sọ́lá àṣọwìsá. Àríṣe kọ́lá o, àríṣe kọ́. Àríṣe kọ́lá, àríṣe kọ́. Àríṣe kọ́lá o, àríṣe kọ́. Àríṣe kọ́lá o, àríṣe kọ́. Ó sọ pé àwa ò ṣàbámọ̀ pé kéwùlà wá ké inú wa tún dùn àgbẹ̀sẹ̀ Ọlọ́run dání o. Àwa ò ṣàbámọ̀ pé kéwùlà wá ké inú wa tún dùn àgbẹ̀sẹ̀ Ọlọ́run dání. Bàbá ṣe kò yí sani má pamọ́ rẹ̀. Ọlọ́run dákun má pamọ́ rẹ̀ o, má pamọ́ rẹ̀. Ọlọ́run dákun má pamọ́ rẹ̀ o, oníṣẹ́ ńlá má pamọ́ rẹ̀. Ọlọ́run dákun má pamọ́ rẹ̀ o, oníṣẹ́ ńlá. Ilé oníṣẹ́ ńlá nílé Àyìnlá lè má pamọ́ rẹ̀. Ọlọ́run dákun má pamọ́ rẹ̀ nílé oníṣẹ́ ńlá má pamọ́ rẹ̀. Ọlọ́run dákun má pamọ́ rẹ̀ nílé oníṣẹ́ ńlá. Bàbá sọ pé kéwùlà kéla dàbí ọba. Ìmọ̀lá nílà àdéhùn ńlá. Nílé Aláìlá òyà bá. Bàbá àgbà àṣekún ọlá. Bàbá àgbà àṣekún ọlá. Ṣékù Jamiu tó rọ́ sí. Bàbá Màlíkì, bàbá Màlíkà. Ṣékù Kútúrọ́s. Ó sọ pé kólàkélà dàbí ọba. Dàbí ọba. Àṣekún ọlá ti dàbí ọba. Kéwùlẹ̀kélẹ̀ dàbí ọba. Ìmọ̀lẹ̀ nílẹ̀ dèèyàn ńlá. Nílé Àyìnlá òòyà pa. Nílé àṣekún wa òòyà pa. Àyàwó lọ dẹ̀dẹ̀ wa. Láwa ní àdárùn gbọ̀ sí láyé. Bí kéwù dówó dọ́là rẹpẹtẹ. Ẹ̀san ni ẹ má fi ṣèbínú. Má bẹ̀sì jẹ́. Abilọ́lọ́hún má pamọ́ rẹ̀ ní ilé oníṣẹ́ ńlá. Má bẹ̀sì jẹ́. Ọlọ́run dákun má pamọ́ rẹ̀ ní ilé oníṣẹ́ ńlá. Ìmáàmù Wáídì. Yé lákọ̀díyá táyínà. Aláìbíra ìmọ̀lìkìtàbà àtàndá ẹni rẹ̀. Wọ́n wáyé ayé gbogbo wọ́n wá. Òjíṣẹ́ Ọlọ́run ní iṣẹ́ rẹ̀ náà ṣe sílẹ̀ lọ́gán tó kú. Lákọ̀díyá táyínà. Aláìbíra ìmọ̀lìkìtàbà àtàndá ẹni rẹ̀. Wọ́n wáyé ayé gbogbo wọ́n wá. Iṣẹ́ rẹ̀ náà ṣe sílẹ̀ lọ́gán tó kú.
lákọ̀díyàtàínà o lákọ̀díyàtàínà 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 ala Ibrahim malikitaba àtọ̀dá ẹni ó wáyé ayé lọ́pọ̀ ó mọ̀ pé wọ́n wá kẹrẹ ó tún sọ pé láìláìlàlà o láìláìlàlà o láìláìlàlà o láìláìlàlà o ojú mi ò ní fọ́ o láìláìlàlà o etí mi ò ní dì o láìláìlàlà o bàbá orí mi ò ní burú láìláìlàlà o ìṣẹ̀dá mi ò ní bàjẹ́ o. láìláìlàlà o Muhammadu Rasulullah mi ò ní sábàmọ̀ láyé tí mo wá láìláìlàlà o. Sọ pé láìláìlàlà o. láìláìlàlà o Ẹgbẹ́ Ọlọ́run tóbi o. láìláìlàlà o láìláìlàlà o Ẹ wí dáadáa láìláìlàlà o nínú ọdún tuntun 2025. láìláìlàlà o Lady Fati láìláìlà Lady Fati láìláìlàlà o Lady Fati láìláìlàlà o. láìláìlàlà o Muhammadu Rasulullah mi ò ní sábàwọ̀ láyé tí Yasin Yasin wálé kùnrin yá ni máa jẹ́ nǹkan máa ṣe o Yasin àdúgbò wálé kùnrin yá ni máa jẹ́ nǹkan máa ṣe. Yasin wà dúró Yasin wà dúró wálé kúrì yá ni máa jẹ́ nǹkan máa ṣe Yasin Yasin wálé kúrì yá ni máa jẹ́ nǹkan máa ṣe. Ó tún sọ pé láìláìlàlà o. Ẹ wí dáadáa ojú mi ò ní fọ́ láíláí ọlọ́run etí mi ò ní bí o orí mi ò ní dàrú ìṣẹ̀dá mi ò ní bàjẹ́ o. Muhammadu Rasulullah mi ò ní sábà láyé tí mo wá láìláìlàlà o bóyá láìláìlàlà o. Tọ́lá kan wá tọ́lá Kùránì òsì ọlọ́run o. Alhaji Kazeemu ẹni fún wa lọ́mọ ká fi ṣaya. Oyè wọ bàbá mi ẹni fún wa lọ́mọ fi ṣaya. Ọlọ́run bá wa ṣẹ̀san oore. Alhaji Kazeemu oyè wọ mi. Ilé rẹ̀ lè fọwọ́ yín sí. Ẹni fún àlọ́mọ ò pàdánù kankan.
ànábì mú ọmọ lẹ́fọ̀ máa yín fún. Lady Fati ẹni fún àlọ́mọ ò pàdánù kankan ànábì mú ọmọ lẹ́fọ̀ máa yín fún. Bàbá mi oyè wọ́ mi bàmí Sákìrù láyé oyè wọ́ bàbá wa ẹni fún àlọ́mọ fi ṣaya ọmọ rẹ̀ lẹ fún wa ọmọ àlùbáríkà mi ó dáyà kún báyà kúnnù àdúgbò ànánà ń pọ̀lẹ́ lónìí mímọ́ ọ̀dẹ̀ làwọn tó kéwú ojú kìíní nítẹ̀kùn náà fi ń wò rí mímọ́ ló fi tóun ayé pàtì àlòkù ni wọ́n ń kó wa sílé àbá onímọ̀ tó bọ́ lọ́dún déédéé àlòkù aṣọ mọ́fìlà àjọkù iyán lásán bàbá tí ó sọ bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ ká tó sọ̀rọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ alẹ́ nìkan lọ má bèrò ká ló máa fi ṣaya torí ta ló máa mọ́mọ́ ẹ̀ lè ní kéwú ọlọ́run àmúhànà bísíkì ńlá lèmi ọba tí gbogbo fàwọn oníkéwú kéwú lókè tọ́lá kan àtọ́lá Kùránì ó dáhùn ó ní mímọ́ wọ́n lè ní wọ́n máa lọ́la iṣẹ́ náà gbé dání. Bàmí kú báyà kùnú sanwó bàbá wa. Bàbá ìyàwó ọjọ́ ìní bàmí oyè wọ́ bàbá rẹ̀. Bàmí oyè wọ́ bàbá tó fún wa lọ́mọ pé ká fi ṣaya. Ọlọ́run sọ yìí lẹ́san rẹ̀. Àti Sákìrù láyé mi. Bàbá mi oyè wọ́ bàbá rẹ̀. Bàbá àlùbáríkà abáyé dúpẹ́ o Ọlọ́run mi ló bá mi ṣe mò ń gbẹnu bàbá dúpẹ́ fọ́lọ́run ọba ọgbọ́n mi mọ̀ kọ́ agbára kọ́ gbòǹgẹ̀rẹ̀ mo kúkú ṣe Ọlọ́run mi ló bá mi ṣe ọgbọ́n mi mọ̀ kọ́ agbára kọ́ gbòǹgẹ̀rẹ̀ mo kúkú ṣe. Mi ò yẹ wọ́ ṣọgbọ́n la fi ń tọ́mọ agbára kan la fi ń tọ́mọ ìkún lọ́wọ́ Ọlọ́run ni àánú Ọlọ́run ọba ni Ọlọ́run ló bá yín tọ́ Ọlọ́run ló bá yín tọ́ oyè wọ̀ ọmọ rẹ̀ bàbá mi Ọlọ́run ló fún yín tọ́ tó bá tiẹ̀ ṣe kó jẹ́ tó púpọ̀ èèyàn láàrin tó ṣe pé wọ́n ní ju tèmi síbẹ̀síbẹ̀ o kò bọ́ sí ẹ̀ orí àdìsẹ́ kọ́lá o. Ọlọ́run mi ló bá mi ṣe ọgbọ́n mi mọ̀ kọ́ agbára kọ́ oyè wọ̀ tó bá tiẹ̀ ṣe kó jẹ́ tòwó púpọ̀ èèyàn láàrin tó ṣe pé wọ́n ní ju ti yín o síbẹ̀síbẹ̀ kò bá sí ẹ̀ orí pọ́pẹ́ ló yẹ o. Ọlọ́run mi ló bá mi ṣe ọgbọ́n mi mọ̀ kọ́ agbára kọ́ gbòǹgẹ̀rẹ̀ mo kúkú ṣe.
ayọ̀ ni ọdún yìí máa jẹ́ nínú ayé mi àwíyé ọgbọ́n 2025 ọdún mi ní ọdún ayọ̀ mi ló máa jẹ́ nínú ẹ̀rẹ̀ máa bá mi sílé nínú ẹ̀rẹ̀ máa bá mi kó mọ́ wọ́n ra mọ́tò ẹ̀ṣà mi ò àṣẹ ẹ̀yìn ọlọ́run mi ló bá mi dé òwò. Ọbáyẹmí ó 2025 jọ ọdún rẹ̀ 2024 ọdún rẹ̀ ní 2024 mo dúpẹ́ mo kà mí pa àwọn tó yọrí ẹ̀ o 2025 mo ń tọrọ mo ti sọ tèmi ní Káàbà o ọdún ayọ̀ mi lómi ajẹ́ ọdún ayọ̀ mi lómi ajẹ́ 2025 ọdún rẹ̀ ọdún ayọ̀ mi lómi ayé nínú rẹ̀ ẹ máa bá mi sílé nínú rẹ̀ ẹ máa bá mi kó mọ́ wọ́n ṣe gbéyàwó nínú rẹ̀ mo máa kọ́lé nínú rẹ̀ wọ́n ra mọ́tò ìlú òyìnbó ọlọ́run ọba ọlọ́run mi. Lọ́la máa padà jọ̀wọ́ máa bá mi ṣe. 2025 ọlọ́run máa gbà fún ọ̀tá mi lórí mi láti ọ̀rọ̀ sọ yẹ̀yẹ́ ayé mi dáyẹyẹ. Ọpẹ́yẹmí ṣẹ̀gàn mi dògo àlá sẹ́mú mi dẹ̀rí ọba rẹ̀. Bọ́tà mi máa bèrè pé ń bọ́ lọ́láhùn mi wà náà aládé yàrá mi fàṣẹ sí ni. Ẹni bá borí ọlọ́run wọn tó bá borí ọlọ́run kó tún kẹ̀kẹ́ ìjọsìn rẹ̀ ó yà ó. Ṣe ń dáná lọ táwọn akíná kú ọlọ́run gbà. Èmi lẹni ọlọ́run fẹ́ tó kẹ́. Ọlọ́run ò dojú tì mí ó ń ṣe ọlọ́run ọba. Ọlọ́run ò bójú mi jẹ́. Ọ̀rẹ́ dọ̀tá ọ̀tá dọ̀rẹ́ wọn kó wọnú ara wọn ò bójú mi jẹ́.
wọ́n lọ́lọ́run máa mú ọlọ́run ní mi mú iṣẹ́ ọlọ́run ọba ní ògbójú mi jẹ́. wọ́n ló ti tán ọlọ́run ní kò tán ó pọ̀ nílẹ̀ rẹpẹtẹ ògbójú mi jẹ́. wọ́n láwùyí àgbà ibo ni yóò gbé gbà ọlọ́run lànà rẹ̀ kò mi ògbójú mi jẹ́. wọ́n là ṣe tiẹ̀ mọ́ kó máa dá tiẹ̀ ṣe olúwa ń bẹ lẹ́yìn mi kàrà ń gbà ògbójú mi jẹ́. wọ́n fẹ́ gbé gẹ̀ẹ́sì àṣọba sáàmù láyé ádá láyì ìdá ọlọ́run ọba tó mú jù ó fi fà wọ́n láyàyà ògbójú mi jẹ́. bó ṣe ń tìnà lọ́lọ́run tún lànà mí sí ògbójú mi jẹ́. ọlọ́run ó ṣètò ń bẹ pẹ̀lú mi ó gbọ́ tọ́ta mi tèmi ló ń gbọ́ ògbójú mi jẹ́. ṣágbára mi wá lè yí ṣé mímọ̀ ṣe mi ni iṣẹ́ ìyá mi ni ìdímọ̀ bàbá mi ni àníyàn tèmi gangan ni mi jẹ́ ògbójú mi jẹ́. wọ́n pàmò pọ̀ ẹ jẹ́ kó lẹ́yìn rẹ̀ ẹ jẹ́ kó máa dá ṣe. ọlọ́run ní èmi ni mò ń bẹ pẹ̀lú ẹ mi ò ní bójú ẹ jẹ́. ẹni tán ló ń gbé dìde tẹni kó ṣubú tóyìn bí ó ti ṣe wá ṣubú aṣojú olúwa. ọ̀tá ń lu àgídìgbò àgídìgbò ìlú ìbàjẹ́. ọ̀tá ń lùlù àgídìgbò àgídìgbò ìlú ọ̀tẹ̀. alẹ́ ní tọ́lọ̀ ń gbé dìde láti Zatia. wọ́n ní tó bá ti délé ayé yóò sì máa rí ṣe. aláìní ìríṣe kọ́ yóò sì máa rí ṣe. àwíyé àgbà tọ́lọ́ ń gbé dìde ò tẹ́ni kó ṣubú bí ó ti ṣe wá ṣubú ó ló ṣe jó olúwa. àlọ́lọ́hùn mi ló bá mi ṣe ọgbọ́n mi máa pọ̀ agbára pọ̀ kò gẹ́rẹ́ mo kú fún ṣe o. ọlọ́run mi ló bá mi ṣe ọgbọ́n mi máa pọ̀ agbára pọ̀ kò gẹ́rẹ́ mo kú fún ṣe. mo fi train ní kò lè padà ọlá àníyàn mi ò lè ṣubú mo fi train làwí àgbà igi tọ́lọ̀ ọba lọ́ni tó dẹ̀ ń bomi sí mi ò lè kú màmá rúwé sí ni lọ́lọ́lọ́ àwọn ọba lágbé mi ò dájẹ́ ẹ kó sínú ara yín ẹ wọnú ara yín ẹ jáde padà iṣẹ́ ọlọ́run làwí àgbà mi ò lè bàjẹ́ ẹ di gazab ẹ kó wọnú ara yín àwí ẹ̀gbọ́n máa láti ṣe mi ò lè ṣubú láéláé. nígbà tí mo kàn mọ́kàn mi ò lè jábọ́. ìgbà tí láfojú di mi ò lè jábọ́. àwa ń ṣiṣẹ́ ọ̀tá ń ṣòṣì kò jọra. àní bá a ṣe ń jayé lọ́tà ń jìyà ẹni pé. ẹni ń bá mi sọ̀tà kábàámọ̀ torí pé ọba ló yàn mí mo fi jà fún jà bó dájọ́ ọ̀tá ayé mi máa ráyè bẹ̀yìn ní ẹ̀kọ́ wàláyé mo dúpẹ́ mo rádùgbà mo rí rẹ̀ gbà. ẹni tí ọlọ́run bá gbèjà
màmá tó jà mọ́. Mo dúpẹ́ ọ̀rọ̀ àdúgbò mọ́ nílé ga mo jọba. Ẹjọ́ wálé tíntìní 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 tíntìní. Ẹjọ́ wálé yanyan. Tóyìn mo fẹ́ kọrin kan. Tó bá gbé mi débẹ̀ dáadáa, dọ́là ń bẹ tí mo kó dé láti ìlú mọ̀ká àwọn òbò fún ẹ. Mo fẹ́ kọrin kan. Tó bá gbé mi débẹ̀ dáadáa, dọ́là ń bẹ tí mo kó dé láti ìlú mọ̀ká àwọn òbò fún ẹ. Ó yá sọ pé gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí. Ọlọ́run tó ga jù làwọn gbọ́rọ̀ lé. Ó ti tanná iyì, kò dòdò lè kú. Òun tẹ́lẹ̀ rò pé ò lè ṣe, wà lọ bá ṣe ní ọ̀run àrọ́pẹ́ dá. Òun tẹ́lẹ̀ rò pé ò lè ṣe, wà lọ bá ṣe ní ọ̀run àrọ́pẹ́ dá. Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí. Ọlọ́run tó ga jù làwọn gbọ́rọ̀ lé. Ó ti tanná iyì, kò dòdò lè kú. Àlóhùn tẹ́lẹ̀ rò pé ò lè ṣe, màá lọ bá ṣe ní ọ̀run àrọ́pẹ́ dá. Òun tẹ́lẹ̀ rò pé ò lè ṣe, màá lọ bá ṣe ní ọ̀run àrọ́pẹ́ dá. Ṣé torí pàwíyé òkè ń gara? Ṣé torí pàwíyé òkè ń gara? Ọmọ alátiṣe pọ̀ èrè pọ̀fà. Tẹ́lẹ̀ rò pé ò lè ṣe, màá lọ bá ṣe ní ọ̀run àrọ́pẹ́ dá. Ṣé torí pàlàdé òkè ń gara? Torí pàwíyé òkè ń gara? Ọmọ alátiṣe pọ̀ èrè pọ̀fà. Òun tẹ́lẹ̀ rò pé ò lè ṣe, màá lọ bá ṣe ní ọ̀run àrọ́pẹ́ dá. Torí pé tó bá ṣe pẹ́ mọ̀ ẹ ò ní jojú, ayé tún gbé mi ṣe lárò pé àlóhùn lọ ẹ tó bá ṣe pẹ́ mọ̀ ẹ ò ní jojú, ayé tún gbé mi ṣe lárò pé tí ló dẹ̀ jù ọba òkú ní àlóhùn tẹ́lẹ̀ rò pé ò lè ṣe, màá lọ bá ṣe ní ọ̀run àrọ́pẹ́ dá. Òun tẹ́lẹ̀ rò pé ò lè ṣe, màá lọ bá ṣe ní ọ̀run àrọ́pẹ́ dá. Wálé yanyan ọ̀dọ̀ Muhammadu Rasulullah làwa ó ṣeré fúnra wa dáadáa. Ó yẹ jẹ́ àtúnkọrin kan fún gbogbo àwọn olólùfẹ́ wa nílé. Nínú orúkọ tí mi jẹ́ Mr Water jẹ́ kan nínú orúkọ Àwíyé Mr Water. Àbí ta ni ó bá mi ṣọ̀tá? A kì í bó mi ṣọ̀tá ráyé. Omi omi omi. Water. Omi lábúwẹ̀ lábúmú. Water. Omi lábí ilé ayé ká. Water. Gbogbo ayé ló ń fọ́ mi kárí. Water. Gbogbo ayé ni kò máa fẹ́ mi. Water. Wọ́n máa forí ọwọ́ wọn wá mi. Water. Wọ́n ní mi kàn dẹ̀ tún gbé fún mi. Water. Water no get enemy. Kò sómi kò sáyé o. Ẹni rí mi tó fẹ́ mi. Ológonu ẹ̀bẹ̀ rí fún. Èèyàn rí mi tó ń rojú kókó, tó ń dẹ̀mọ́ tó ń fapá jánu. Onílára kí ló ń forí bẹ́ sí? Omi làwa a ò bẹ́ nìkan ṣọ̀tá. Kí lẹ wí? Water. Àwa ò bẹ́ nìkan ṣọ̀tá. Ẹnìkan bínú àwa ò mọ̀. Àbínú ẹni kò fi sápá wọn lórí. Omi omi. Water. Lábúwẹ̀ lábúwẹ̀. Water. Omi láfi ilé ayé ká. Gbogbo ayé ló ń fọ́ mi kárí. Gbogbo ayé ni kò máa fẹ́ mi. Kò máa forí ọwọ́ wọn wá mi o. Kárí mi kọ́ dẹ̀ tún gbé fún mi. 2025 yìí kí náà ni ẹ máa ń ṣe? Wọ́n ní ká ẹ máa ṣe kí ni? Slogan tọ̀dọ̀ mi ni pé mi ò jà mọ́ o. Ìta kọ́ wọnú 2025 nìyẹn. 2024 òun ni no gree for anybody. Àmọ́ ládùn yìí ó mi ò jà mọ́ o. Ẹ sọ fún wọn 2025 mi ò jà mọ́ o. Kí ló jẹ́ orí bẹ́ẹ̀? Èmi ní ń tó dùn tí mo ń bẹ̀rù kó má bàjẹ́ o. Mi ò lè bá wọn tẹ́gbà eré kalẹ̀ rojọ́ ká. Mo múṣẹ́ níṣẹ́ priority mi ló jẹ́. Nígbà tí mo kàn mọ́kà mi ò lè jábọ́. Àwa ń ṣiṣẹ́ ọ̀tá ń ṣòṣì kò jọra.
àní bí ṣe ń jayé lọ́tà ó ń jìyà. Lórí pé mi ń jayé ni. Ọ̀pọ̀ ọ̀run mi ni. Ìbàdàn mọ̀ ni. Ọ̀rí pé mò ń jayé ni. Bá ṣe ń jayé lọ́tà ó ń jìyà. Ẹni pé ẹni ń bá mi ṣọ̀tá kábàámọ̀ torí pé ọba ló yàn mí mo fìyà fún jà kó dájọ́. Ọ̀tá ayé mi máa láre gbẹ̀yìn ní ẹ̀kọ́. Wàláyì mo dúpẹ́ mo rárú gbà mo nílé gbà mo sọ pé. Ẹni tí Ọlọ́run bá gbé ìjà ẹ̀ kó má máa tójà mọ́. Mo dúpẹ́ mo ládùúgbà mo nílé gbà mo sọ pé. Àníyàn mi Ọlọ́run dákun wá wọ̀ọ́lá. Àníyàn mi Ọlọ́run mo dúpẹ́ ọlọ́dúnkà mo nílé gbà mo sọ pé. Àpàdà sábúrú ṣàmúmi Ọlọ́run dákun máma jẹ́ ó kàn mí o. Mo dúpẹ́ ọlọ́dúnkà mo nílé gbà mo sọ pé. Káwọn aláburú má ṣe ẹlẹ́yà kó ti tán o ní kíkí. Ọlọ́run mo dúpẹ́ ọlọ́dúnkà mo nílé gbà mo sọ pé. Ó láwọn tó ń fẹ́ tiwa Ọlọ́run bá fẹ́ tiwa. Wọ́n lè kọ́ mi àbá tó bá ń wá kọ́ mi àrí. Kọ́mọ́ má rò ó pé sọ̀nù bí ó ṣe bí ọmọ yàrá mi. Ṣé wàá rà wá ló ń bínú wa? Tí ó dẹ̀ sí ó ti yà á ṣe fún. Ó kàn ṣáà ń bínú wa. Ọlọ́run fọ́ wọn lẹ́nu. Lójú tí wọ́n lẹ́hùn bá. Àwọn òdòdó àwọn ọ̀tàn ronú. Ìyá kìlá ìlà o. Ọ̀pẹ̀yẹmí àkùlá ìlà o. Ìlànà òlà ìlà ìlànà. Àwíyé àgbà ìlà o. Ìlànà òlà ìlà ìlànà. Àkùlá ìlà o. Ẹ má jẹ́ kó pariwo torí Ọlọ́run ọba ò ẹ wálé. Kí gbogbo nǹkan má pariwo. Kíkí bá dé sì máa lọ díẹ̀ díẹ̀ gìtá tẹ́lẹ̀. Stringi nìkan ni mi fẹ́ fi ìkọrin kó máa gbọ́ mi nílé. Mo pé lọ́la ànábì o. Ọ̀rẹ́ Alájí Sọ́ni, Akẹ́jú Sọ́ni. Mo pé lọ́la ànábì ọ̀rẹ́ Akọ́jú Sọ́ni. Gbogbo tí mo ọmọ dúró sílùú láì ní tí ilẹ̀ tó kó àwa lọ́mọ oníṣẹ́ ńlá. Látòrí àmì ìra wa Àlímọ́tù Sàdíyàtù alápá fújà o. Olórí gbogbo wa
2025 yìí ọdún ayọ̀ mi ni ohun tá a fi ṣe bí sími láì yìí náà dá tó bá di lọ́la àlọ́ ògùnkún olú tó bá di lọ́túnla àṣàròjì tó bá di ìjọ mẹ́rin ènìyàn mo lọ sí lọrin lọ bá ìyàwó mi ó ti tọ́jọ́ mẹ́ta. àpàlà abábí ìjọ mẹ́ta mẹ́rin ọlọ́run ṣọ́ ẹ̀mí wa wọ́n lọ bá ìyàwó mi Àríkẹ́ Oyin Kọ́nsọ́lá láti ìbátú mi ọ̀làdùn ní Àríkẹ́ Òkè ó ti tọ́jọ́ mẹ́ta Àlímọ́tù bá kárẹ̀ Àkúrúyẹjọ́ Àzímọ́tù èèyàn tó tóbi làzímọ́ ẹ̀ sí mi ẹni ọlọ́run gbé tóbi làzímọ́ ẹ̀ sí mi àlọ́ ọlọ́run dákun mọ́ pa fàájì mi ti fi ń sọ̀kọ̀ Àríkẹ́ nílé ó ti tọ́jọ́ mẹ́ta on the 23rd December ni mo ti kú ní Ìlọrin Àríkẹ́ mi ò gbìyànjú o ìyàwó olórin kò í sí rárá kẹlẹ́ jẹun náà ni iṣẹ́ ajé ló sọmọ nù bí òkú on the 23rd ni mi ti kú ní Ìlọrin December 2024 ṣẹ́ni pé kò í sí rárá ẹ̀yin ìyàwó olórin ẹ̀ ń gbìyànjú o. Ọlọ́run bá mi ṣàánú ìyàwó mi. Ari clothing tó bá fẹ́ ra aṣọ tó gbádùn àwọn gbajúmọ̀ àná nọ́dọ̀ ìyàwó mi. Àwọn olórí lọ́balọ́ba ìyàwó mi. Àwọn ayaba ni wọ́n nọ́dọ̀ ìyàwó mi. Àwọn first lady no máa nọ́dọ̀ ìyàwó mi. Ọba bá mi ṣàánú Àríkẹ́ mi. Ọlọ́run dákun má gba fàájì mi kí mi sọ̀kọ̀ Àríkẹ́ mi. Ṣé o mọ fàájì mi ni? Ṣé o mọ? Àpàlà ṣé mọ fàájì mi? Ọlọ́run dákun má gba fàájì mi kí mi sọ̀kọ̀ Àríkẹ́ mi. Nítorí pé Àríkẹ́ Òkè ó máa ń gbé mi débẹ̀ gidi gan ni. Oyin Kọ́nsọ́lá máa ń gbé mi débẹ̀ gidi gan ni. Tí bá délé, tí mo bá délé, ó ti láwọn ọbẹ̀ kan tó máa ń ṣe fún mi. Ìbẹ̀rẹ̀ bí mi ṣe ń dán. Ìlú Mọ́kà tí mo lọ àwọn adìyẹ tí ò gbó là ń jẹ níbẹ̀. Mo ti ránṣẹ́ sílé o ẹ bá ń pẹ̀rìn ewúrẹ́ ẹ bá ń fi ṣẹ̀fọ́ ẹlẹ́mìí méje. Àríkẹ́ Adérántí fèdè sí bá ń fẹja kíkà sí bá ń fi gbé sí ìpín tó pinnu tí bá wà jẹun tán o kí wọ́n kànlẹ̀kùn méje kílẹ̀ tó ṣú kí wọ́n kànlẹ̀kùn méje àwíyé orin àwọn ìyàwó olórin ẹ̀ máa ń tíra ìgidi gan ni ó ti ń tóṣù kan tí mo ti kúrò nílé àbí kànlẹ̀kùn 14 méje ti tó. Kọ̀lẹ̀kùn méje ilẹ̀kùn méje ẹ bá ń kọ̀lẹ̀kùn méje ilẹ̀kùn méje. Kí ló ń pa Tóyìn lẹ́rìn? Ṣé o máa tán pè nílẹ̀kùn méje? Kò tí ì lè yé wọ. Ó máa yé wọ. Kò tí ì lè yé wọ. Ilẹ̀
ilẹ̀kùn méje ilẹ̀kùn méje ilẹ̀kùn méje ilẹ̀kùn méje ilẹ̀kùn méje ilẹ̀kùn méje aládé dòdòdò mire dòdòdò mire dòdòdò mire dòdòdò mire aládé o àwíyé olórí ìkànlẹ̀kùn méje. ó dàgbà náà táwọn bá kọ́lẹ̀kùn méje àyà tó ìbọn lòlò méje àpàlàbà mi lòlò ara méje. ó tà fi àtọ̀ nínú olórin èmi ò ń ṣe olórin kan máa ń kọ̀wé lé lọ́wọ́. ọlọ́run ló fún mi lẹ́bùn mi ọlọ́mọdà làákà ìrírú. ó tún wá fún mi láwọn olóríire tábà ti ń kọ́ tó fi ń dùn. àwọn àgbà àwọn àgbà àwọn àgbà àwọn náà ń gbé sí mi lára. mo lè ṣe báyìí dọ̀la mo máa mú bẹ́ẹ̀lẹ̀ tuntun tuntun nẹ́nẹ́. mo lè ṣe báyìí dọ̀la àpàlàbà mi lòlò ara méje. òde ní àyà ń tóyìn bá mi lòlò ara méje. dábì lóhùn àyà ń tóyìn bá mi lòlò ara méje. òkè òwúyá gbà akọrin káàbọ̀ àpàlàbà mi lòlò ara méje. àpàlàbà mi lòlò ara méje. ó di mẹ́ta sákàrà bá mi lòlò ara méje. èmi gan máa pèdè ara méje. ọba náà tí iná là ń fi ṣe lọ́lé orin. Allahumma ya mukisitu ya hayyu. ọ̀nà wo làlàdé ó lè borí kò sí o. kò má sí. kò sí o kò má sí fìlà ọkọ ládé wọṣọ ìmọ̀ bùbá làákà ìṣàlàwọ̀ ni àwíyé àgbà. àwíyé amadu abu amada. Muhammadu ọba o bàbá mi dàtú Àyìnkẹ́ Adé o. ọmọ Ọlọ́run bá mi lànà ọ̀rọ̀ méje wá ṣìnà fún mi ọ̀nà àrà méje.
méje. Kójú ó tẹ̀lẹ́gàn tó ń rò mí pín. Ẹjọ́ wa títí ní kó má pariwo. Ya Rabbi bá mi lànà ara méje. Wá ṣínà fún mi ilẹ̀kùn ayọ̀ méje. Bábùlì mo tọ́lé sámi mo ti wí. Sílẹ̀kùn owó yẹn, owó tí ò ní tán láíláí. Sílẹ̀kùn àgbéga ilẹ̀kùn méje. Démiládé iyì Adéọlá méje. Mọ́pàlàkà ìmí ẹ̀ṣà mi méje. Má gbójú lọ́wọ́ mi ẹ̀ṣà mi méje. Má gbà ẹ̀ṣà mi méje. Má gbọ́ pàṣẹ mi ẹ̀ṣà mi méje. Má gbẹnu má gbóhùn lẹ́nu mi Ọlọ́run má gbóhùn lẹ́nu mi. Má ṣe mí lódì o, má ṣe mí lódì. Òun nílé iṣẹ́ mi, òun ni mo fi ń jẹun, òun ni mo fi ń kọrin. Má gba fàṣà mi. Ọ̀tọ̀ ni ká lè kọrin, ọ̀tọ̀ ni ká lóhun tó dùn ká tún lè fi gbé. Ó mà ṣe Ọlọ́run ọba, ọ̀rọ̀ ayé mi ń jẹ mọ́ kí n dúpẹ́. Latest my Naija alálùbáríkà ni o. Ọmọ ọba Jamiu latest. Ọmọ àwọn àfáà, ọmọ àwọn ẹni Ọlọ́run ọba. Promoter àwọn ẹni Ọlọ́run ọba. Ó gbé àwọn ẹni Ọlọ́run títí. Òun kan fi wá dókè ipò tó ga. Jamiu ẹ̀kọ́ ọmọ ọba latest my Naija o. Ó play tiwa nìyẹn. Promoter tiwa nìyẹn. Marketer tiwa nìyẹn. My Naija TV ò ní jábọ́ láíláí. Wàrà fáná òmùkànnà níyà. Àtúbọ̀ máa dára sí ni. Iwájú ló máa lọ latest ọmọ ọba. Ọmọ ọba, ọmọ ọba, latest ọmọ ọba, Jamiu ọmọ ọba, my Naija ọmọ ọba, latest ọmọ ọba, ọba ọmọ, ọmọ ọtí ọba ọmọ, ẹ bá ń kọ́ ọba ọmọ, ọmọ ọba, ọba ọmọ, olóríire, my Naija. Marketer wa, ó play wa, kó má wọ́n lókun o, kó má ṣe wálẹ̀ o, má fọlá gbìtàn. Ọmọ ọba ni o, ọba ọmọ ni. Latest ọmọ ọba ni o, ọba ọmọ ni. My Naija o, wọ́n bí dá. Ó tún rẹ̀ bí kò pọ̀kẹ́. My Naija ọmọ bá ní $1 wọ́n fún ọ. My Naija ọmọ bá ní ọba ọmọ ni. Latest ọmọ bá ní ọba ọmọ ni. Wọ́n bí dá. Ó tún rẹ̀ bí kò pọ̀kẹ́. Ọmọ ọba ni ọba ọmọ ni. Ọmọ bò kí ń jayé bí ẹrú máa jayé ọlọ́ba. Latest máa jayé orí ẹ lọ. Àti Mọ́kà àti Umura kò tiẹ̀ ló kà mọ́. Ọlá àníyàn ẹni wọ́n bí dá. Latest yóò tún ẹ̀mí òkú pọ̀kẹ́. Kábíyèsí ọba, kábíyèsí ọba, kábíyèsí ọba, kábíyèsí ọba, My Naija ọba, kábíyèsí ọba, Àjí Jamiu ọba, kábíyèsí ọba, kábíyèsí ọba, My Naija latest ọba, kábíyèsí
Àìnájà lè tẹ̀sí ọba kábíyèsí o.